Aláròyé máa wí o. a ò mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n yìnbọn fún òṣèré yìí lẹ́sẹ̀ ní Sango iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀. Lóòótọ́ ni Yorùbá ń pòwe pé ọ̀rọ̀ tó bá ṣojú ìlú kò farasin, àmọ́ ní ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti bọ́ sí gbangba ṣàlàyé pé rúmọ́ọ̀sì lásán làwọn ṣì ń gbọ́ nípa òṣèré tíátà àti adẹ́rìn-pòṣónú tó gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára nì ọ̀gbẹ́ni Samuel Animashaun Perry tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Brother Shaggy, tí wọ́n sọ pé àwọn kan yìnbọn fún lẹ́sẹ̀ lágbègbè Sango Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà láàrin ọ̀sẹ̀ yìí. Wọ́n ló jọ pé àwọn gbéborùn kan ni wọ́n fẹ́ máa sọ ohun tójú wọn kò tó dáadáa kiri, àmọ́ ṣá o, wọ́n láwọn ti karabọ ìwádìí ọ̀rọ̀ náà, wọ́n sì gbọ́dọ̀ fìdí òdodo múlẹ̀ láìpẹ́. Ọ̀rọ̀ yìí ló wà nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí fi léde nírọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹta tá a wà yìí, èyí tí wọ́n fi ẹ̀dà rẹ̀ ṣọwọ́ sí Aláròyé lórí ìkànnì wa. Yẹbẹyẹbẹ ni orí ẹ̀rọ ayélujára kùn nírọ̀lẹ́ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 8 oṣù kẹta yìí nígbà tí òkìkí kàn pé ìbọn ti bá Brother Shaggy. Wọ́n ní itan ni wọ́n ti yìnbọn fún nígbà tóun àti àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ ya fíìmù kéékèèké tí wọ́n máa ń ṣe ní Sango. Lójú ẹsẹ̀ làwọn ẹmẹ̀wà rẹ̀ sì ti gbé lọ ilé ìwòsàn Blooming Care Hospital tó wà lágbègbè Alákùkọ nípìnlẹ̀ Èkó, níbi táwọn yẹn ti fún un ní ìtọ́jú pàjáwìrì náà kí wọ́n tó tún gbé e lọ sí ilé ìwòsàn Duchess tó wà lágbègbè GRA níkẹjà nílùú Èkó kan náà. Ní gbogbo àsìkò yìí kò sẹ́ni tó lè sọ pàtó ibi tí ìbọn ti wá, bó ṣe ṣẹlẹ̀ gan-an àti ohun tó ṣokùnfà rẹ̀. Ẹnìkan tó bá akọ̀ròyìn Punch sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ pé abẹ́ bíríìjì Sango Ọ̀tà yẹn ló ti ń ya fíìmù rẹ̀ nígbà tí wọ́n fi yìnbọn fún un. Ìró ìbọn la kàn ṣàdédé gbọ́ tó dún tàkò, ẹ̀rù sì bà gbogbo èèyàn àtàwọn ọlọ́kadà tó wà nítòsí. Nígbà táwọn èèyàn yóò fi máa béèrè pé ta ló yìnbọn, Brother Shaggy yìí ti ṣubú lulẹ̀ tó ń kígbe oró, ẹ̀jẹ̀ sì ti rin ṣòkòtò rẹ̀ gbindin. Ń làwọn èèyàn bá ṣùgbà rẹ̀ tí wọ́n fi gbé e lọ sọ́sibítù. Èyí ló fà á tí ìròyìn ìṣẹ̀lẹ̀ yìí fi di ohun táwọn èèyàn gba igbá rẹ̀ bí ẹni gba igbá ọtí, tí wọ́n sì ń ta àtagbà rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Kódà àwọn míì ti ń sọ pé ọkùnrin adẹ́rìn-pòṣónú náà ti kú, àwọn kan sì ń sọ pé ó ti yarọ, kò lè fẹsẹ̀ náà rìn mọ́. Alukoro Babáṣèyí sọ pé bí gbogbo ayé ṣe ń rí fọ́nrán ìṣẹ̀lẹ̀ ọ̀hún lórí íńtánẹ́ẹ̀tì náà làwọn rí i. Kò sẹ́ni tó wá fẹjọ́ sùn ní tẹ̀sán àwọn, kò sì tíì sí kókó ọ̀rọ̀ kan báyìí táwọn rí gbámú nípa ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún. Àmọ́ wọ́n ní ìwádìí tó lọ́rìn tí ń lọ lábẹ́nú láti kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ bóyá lóòótọ́ ni ìbọn bá Brother Shaggy tàbí nǹkan míì ló ṣẹlẹ̀. Bó bá sì jẹ́ ìbọn ni, àwọn yóò ṣèwádìí láti mọ ọwọ́ ẹni tí akọ irin tí fọhùn akin náà ti wá, kí ló ṣokùnfà ogun à ń yìnbọn mọ́ra ẹni àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gan-an, táwọn yóò sì fi àbọ̀ ìwádìí tó aráàlú létí. Ó ṣèkìlọ̀ pé káwọn èèyàn yéé ṣe òmúlòmú lórí ìṣẹ̀lẹ̀ tójú wọn ò tó, kí wọ́n má sì máa pín ọ̀rọ̀ tí wọn kò lè fìdí rẹ̀ múlẹ̀ kiri, nítorí irú ìwà bẹ́ẹ̀ lòdì sófin, ó sì lè la ìjìyà lọ fẹ́ni tọ́wọ́ òfin bá tẹ̀, gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.